ẹ wò ó èmi ò mọ̀ wípé obìnrin àtúmọ̀ nífẹ̀ẹ́ obìnrin ẹgbẹ́ ẹ̀ bí ẹni pé wọ́n fẹ́ ọkùnrin elédùn àgbọ̀hún mọ̀ àti ṣeun ó má tí wọ́n bá mi wá ẹ̀ tèmi àti ẹjọ́ ṣe wọléwòde ó lóun ara mọ́tò fún mi pé wọn ò ní láì kí ẹni tó ń bá ń fẹ́ kó máa fẹsẹ̀ rìn káàkiri inú mi dùn ara mi yá gágá àwọlé mo ṣe sọ fún yín àjọwọ̀ níbi bedroom ni ó lóun láìkì irun tí mo ṣe mo nínú irun ló láìkì ó lóun máa fẹ́ kí ẹni tó ń bá ń fẹ́ kó máa ṣe irun tó bá gùn ó níbi pé tó bá ṣe irun tó bá gùn tán kóun lè fà lẹ́yìn tó ń bá ń fún un ní alájà ìyẹn dọ́gì mo wá bí ẹ̀wọ̀n òbúkún bẹ́ẹ̀ mo wọlé tó kìdílẹ̀ àti ṣùgbọ́n olówó ló máa kú rẹ̀ olówó ló ń ṣe lesbian o iṣẹ́ àwọn olùṣètò kóra àwọn tó dàbí ọ̀bọ tí wọ́n sọ pé lesbian àwọn nígbà tó kó irinṣẹ́ sílẹ̀ ní ẹ̀ tó bẹ̀rẹ̀ ó wà lórí mi ó sùn lé mi lórí bí ọ̀ṣẹ́ sùn ní ẹ̀ lórí èyí tó fi ṣe é dán àfi bí ó kọ́ ọmọ kékeré ó ní kí n má wò ló ní máa enjoy ni ó fi ọwọ́ kan gbé ẹsẹ̀ mi sókè ó wà lórí mi bó ṣe ń ṣe òye mi mo sáà mọ̀ pé èèyàn fi tó bá ní wọ́n fi dọ́ọ̀lù dán ẹ sọ fún wọn pé irọ́ ni nígbà tó bẹ̀rẹ̀ kínní èmi náà sì ní dán ṣe mọ̀ pé mo sọ fún yín tó bẹ̀rẹ̀ pẹ̀lú kínní mo pariwo ni ẹ̀ka náà níbi ọwọ́ ẹ̀ ó náà gà níbi ìsàlẹ̀ ibi tí bẹ́ẹ̀dì wà ó zìbù kí ní lálọ́nà yẹn ó mú kí ní òun jáde orí kọ́kọ́rọ́ báyìí méjì ni ìkan máa wọ bí ojú ara èèyàn ìkejì àwa wà níbi ìhòòdì èèyàn a máa ṣeré níbi ìhòòdì àti ṣeun mi ò rí kò jẹ́ kí n tètè rí àti parí iṣẹ́ tó kí n tó rí mo sáà mọ̀ kí kankan wà nínú ojú ara mi tó ń lé mọ́ mi nínú ojú ara bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ baby give it to me tó ń já ìbẹ̀ ní pé wà lórí mi pàpàpàpàpà obìnrin ṣíwájú tó wà níbi òdì mi tó ń ṣe níbi òdì mi yẹn bẹ́ẹ̀ ni pé kí n kan máa láwọ̀ òdì yẹn kí n kan máa fọwọ́ kra òdì yẹn báyìí ẹ mọ̀ báyìí bẹ́ẹ̀ ló ṣe mí mo ń ta ń lá mi ní wùdì orí mi lẹ́nu ìwà àwọn tó dé kan náà mo ní I want to die ó ní baby just tell me to kill you àwọn orílẹ̀ tó ń lórí burúkú kan bẹ̀ kájẹ̀ tó bẹ̀rẹ̀ ó sọ fún mi ó lóun máa láìkẹ́ pé èèyàn máa sọ bá ṣe rí fún òun ó ní if you enjoy me let me know you enjoy me give me the sound give me the vibes let me know you enjoy me if you don't let me know you don't enjoy me àti ṣe mo pariwo I am enjoying you nígbà tó wá ṣetán tó yọ kìíní yẹn ó mú wipes jáde ó clean ẹ ó mú fleet jáde ó sterilize ẹ wá tẹ kìíní yẹn sí báyìí àwa clean ẹ a fi síbi kìíní yẹn padà a zip ẹ àgbésílẹ̀ wá ní kàn àwọn obìnrin ọmọ yẹn káwọn ọkùnrin fún ẹ ní infection o mi láìkí bójú ara yẹn ṣe rún ojú ara mi rún kẹ mi ò gbọ́ rí ó ní yes your vaginal smell ó rí pé mi fún ẹ ní ẹ̀dì me I think you don't like it no who told you I don't like it ó ní okay do you know how to give head mo ní bẹ́ẹ̀ ni ó wọ bedroom lọ ó clean ara rẹ̀ ó ní kí mi náà clean ara mi ó fún mi lọ́ṣẹ yẹn ọṣẹ náà dàbí ẹyin báyìí ó ní kí n fi fọ ojú ara mi lẹ́yìn ìgbà tó fọ tán ó wá fún mi ní kíní kó ní kí n tẹ̀sìn mo tẹ̀sìn ó ní kí n máa bọ̀ ó ní kí n wọ pàǹtì mi kí n wá fi lay out sí àwọn bí tí wọ́n fi pint layout àbí lay kíní kan tó máa ń lẹ̀ mọ́ pint ó lẹ̀ mọ́ fún mi ó ní kí n wọ pàǹtì ó ní kí n wá fún un ní ẹ̀dì àti ṣeun ẹ bá sọ pé abẹ́ òkè smell good ẹ sọ pé lóṣì ni ó ní mò ń la abẹ́
ó dẹ̀bẹ̀ ni pé mò ń lá pineapple mò ń lá abẹ́ ó dẹ̀bẹ̀ ni pé mò ń lá pineapple ó ní mo lá ó ní wow you are good gbàtà ṣètò ní kí n bọ̀ pàtí máa bọ̀ mo ti rí àwọn ìdọ̀tí níbi nǹkan tó wà lórí pàǹtì mi yẹn ó ní kí n ṣe ó ní kí n lọ fomi lásán kí n rí sí hot water ó ní kí n fi fọ ojú ara mi padà mo fi fomi lásán sí mo yí sí hot water mo fi fọ ó ní kí n máa bọ̀ ó fún mi ní ẹ̀dì ó ní don't allow any man to touch you I am married no ó ní Jesus don't allow him to touch you I hate him mo ní ẹ̀ńtà bẹ̀rẹ̀ lẹ́ni tó sì ń yé ti ọkọ mi mo yẹn sọ̀rọ̀ mi wà comfortable mọ́ aṣọ ogun ẹ̀tọ́ gbogbo bẹ́ẹ̀ ni pété lè bá láǹfààní àti rọkọ̀ mi ó máa pa mi sọ ní tẹ̀ akúrò ń bẹ̀ àbọ̀síta pẹ̀lú wọn àwọn sì wá ń ta wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń kí sára wọn romance ọwọ́ wúmà yẹn kúrò lábẹ́ ọ̀rẹ́ mi yẹn bí sáwọn pé àwọn oníta gbọ̀ngbọ́n ẹ̀bọ̀dì ń ṣe tiẹ̀ ní o ẹ̀bọ̀dì ń ṣe tiẹ̀ ní ó wá ní wúmà kan bẹ̀ wọ́n ló ní cancer of breast so wọ́n gé ọyàn ẹ̀ kan ó wá sọ fún wọn pé òun fẹ́ gé kejì wọ́n ló wá gé obìnrin ọkùnrin lè kọ́kọ́ pẹ̀lú tẹ̀ pé tí wọ́n ní pẹ́kùnrin òkè sí ìbáyìí ó sọ fún mi gbà máa yẹn kọ́ máa kí obìnrin máa ní obìnrin kẹ́ ló wọ singlet ọkùnrin ló máa ń wọ bàtà ńlá ló máa wọ tó bá rí bọ̀ fèsì ẹ̀ náà kò jọ pé nísìnyí náà àwọn ọkùnrin múra bí obìnrin múra bí ọkùnrin so yẹn ní kékeré ló gbé sétí ó dẹ̀ dìrún ẹ̀ lọ báàgì so ọkùnrin tó ń ṣe obìnrin mi pé ọkùnrin kọ́kọ́ ni ẹ̀ ọkùnrin máa kó obìnrin máa ní kí ló wọ́n lọ́yàn ni ọkọ ẹ̀ gbọ́n máa yá bèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé kí ló sọ fún ẹ babe kí ló sọ fún ẹ ó sọ pé ó ń bèrè nípa lẹ́gàtà ni wọ́n bá pè ó bá ń bọ̀ wá bá wọn ó ní ga ó kí ló ṣẹlẹ̀ kí ló wá fún un wọ́n bá ní ó ń bèrè nípa yín pé ọkùnrin ni ọkùnrin kẹ̀ ọlọ́run máa ṣe òun lọ́kùnrin pé ọlọ́run máa ṣe òun lọ́kùnrin ọ̀nà kẹ̀ ó bá lọ padà bá ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ó ń bèrè nípa king ọba nìyẹn ọbabìnrin ó ní kánsà ó ní orí bẹ́ẹ̀dì tó ti ní kánsà ẹ̀ lọ́kọ ẹ̀ ti divorce ó dá divorce ó fún un ní lẹ́tà ó jẹ́ kó sign ẹ̀ tí ó bá ti sign ẹ̀ òun ní sanwó hospital ẹ̀ owó tó yẹ kó jọ pa ni ọdún sign ẹ̀ ọdún operation ọyàn kan ni wọ́n gé náà kó dédé ọkọ̀ ìtọ́ ó di ṣe wẹ́dẹ̀ pẹ̀lú obìnrin mi ìkànnì ilé wọn ló lọ gbé lórí ìyàwó wọn gbé lọ ní ọkọ̀ ẹ̀ gbé obìnrin yẹn lọ gàdídẹ̀ délé ó strong rẹ̀ ó dé nìkan bóun kọ́ ti kejì náà pé òun fẹ́ yọ ìkejì pé tóun ṣe máa ń wọ kan tó pé òun ṣe máa fún un ó lóun láìkẹ́ kó bóun gé méjèèjì ó lè bá gé òun méjèèjì and she is enjoying herself bó ṣe wọn obìnrin méjì ló máa ń gbé sùn obìnrin méjì kí wọ́n yàtọ̀ láàrin àwọn àtọkùnrin gan eléyìí obìnrin méjì ló máa gbé sùn ọlọ́run obìnrin tí kan bá ti ń la òun á máa lákan obìnrin méjì ló máa ń gbé sùn àwọn ọmọ ẹ̀ mọ̀ pé lesbian kódà àkọ́bí ẹ̀gbọ́n wà láàrin àwọn bọ̀ kò sí nàìjíríà wà ní Canada òun náà bó ṣe wáyé ní wọ́n ṣe láti Canada ni àwọn girlfriend méjì ó ti gbọ́n lọ Canada àwọn girlfriend méjì òun àwọn nìyẹn ìyẹn lọ́wọ́ kan fẹ́ ìgbà tẹ́lẹ̀ ìjọ yẹn wà lónìí òun láìkẹ́ pé ọmọ ẹ̀ ó kéré gan so ẹni tó fẹ́ yẹn nísìn bíi wọ́n fẹ́ éjì wọ́n fẹ́ súnmọ́ra wọn òun ní ìdọ̀mọ́ ìkéré kan bó ṣe wọ́n máa ń lọ ní wíkẹ̀ndì ilé ẹ̀ bí ìyá sí ìyàwó ni wọ́n bó ṣe wọ́n yẹn wáò ní wọ́n máa ń lọ wíkẹ̀ndì ilé ẹ̀ kò dé sí nǹkan ni wọn tí ò lọ́mọ àfi ilé kékeré nìkan ló lọ́mọ ẹyọkan yáyìn ti bímọ tán òbí mọ́mọ́ tiẹ̀ kékeré sì fẹ́ ó sì lóun fẹ́ bímọ ọmọ ẹyọkan lónìí òun ló sọ fún pé bá ti lọ bímọ òun ò fẹ́ mọ́ tó ṣe wà lọ́dọ̀ ẹ̀ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ ṣé mo ṣe live life fún mi báyìí nìyẹn mo ní ẹjọ́ mo fẹ́ sọ nǹkan náà bá sọ fún ọ̀rẹ́ mi mo ní I want to say something mo ní it's like bá dárúkọ ẹni tó gbé mi fún yàn ó dẹ̀ pé kò láìkì ẹni tó má rí o pé ó ní pé kì í má bọ́kùnrin kan ní kọ̀kọ́ papọ̀ and I told her I am married ó ní yẹn fílẹ̀ kíní kan rẹ̀ máa ní pé àwọn ọmọ bá sọ̀rọ̀ kí